wè mí kí ni wọ́n fòkú Tapa ṣe torọ́jọ́ tí Tapa bá gbó tí Tapa bá tọ́ tí Tapa bá rè wàlẹ̀ àsálálẹ̀ ìlú Olúọ̀yà wọ́n ní àwa afárá Oyin wọ́n ní àwọ̀ òtútù òwú sọ̀pọ̀ afárá Oyin sọ̀mọ́ gbogbo ẹ mọ̀mọ́jọ́ ta ni ó bá ní gbẹ́lẹ̀ lògìdó toró òró gangan náà ń sin Tapa lálẹ́ ìlú Olúọ̀yà ìtẹ̀sí aráàlú lodò ọmọ àṣekú ńlá pẹ́ ẹja ọmọ agbégùnù o ẹni Tapa èjì nánà bàbò Tapa tanṣolo ibè. Lákọ̀ọ́kọ́ fún gbogbo ẹni tó bá lẹ́bùn kan tàbí kejì àwọn àgbàlagbà Yorùbá máa ń sọ pé ǹtẹ́ èèyàn ò fi jẹ́ èèyàn láyé inú èèyàn ni wà. So ìwọ tó o bá rí pé o lẹ́bùn kan àbí kejì ṣiṣẹ́ lé lórí tó bá yọ kó o kẹ́kọ̀ọ́ mọ̀ tẹpá mọ̀ tó rà tẹ̀léwé ẹni báyìí. Kí tán ní jẹ. Kò sí nǹkan láyé yìí kẹ́nìkan sọ pé nìkan ti ṣe rí kò lè dàbí bí mi ṣe fẹ́ ṣe tọ̀dọ̀ mi because I want to create changes in whatever I'm doing. Pé wọ́n ṣe báyìí tẹ́lẹ̀ no, my own is actually different, my sound is different. We cannot be together torí pé ọmọ ìyá méjì tàbí táyé kan ìtàn bí nínú ìyá kan lọ́jọ́ kan ìwọ ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà lọ́wọ́ wọn. Real TV, thank you, God bless you.